ní àná ní Èrùgbú nílọrin so bẹ́ẹ̀ la wà báyìí so everybody is to wá ń bí báyìí so ara àwọn tó jẹ́ ẹ̀gbọ́n olóògbé àwọn náà bẹ bí wọ́n fẹ́ bá àwọn ọmọ Nàìjíríà wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ níbí. Gbogbo ọmọ Nàìjíríà ẹ káàárọ̀ o Ọlọ́run ní jẹ́ ká fi ojú sunkún ọmọ o ṣùgbọ́n àwa ti rí kan láti àtàná báyìí tó dẹ̀ jẹ́ kàyéfì fún mi torí mi ìrírù rẹ̀ rí láyé mi nígbà tí mo wo fíìmù rẹ̀ ló ṣe rí lójú títí tèmi. Àwọn ọlọ́pàá headquarter nílọrin òun ni wọ́n wá àrẹ́sì àbúrò mi ní alẹ́ yẹn wọ́n wá àrẹ́sì ẹ̀ níta wọ́n wálé ọlọ́pàá ní láti wálé wá àrẹ́sì ọmọ ni. Ẹ wá rán yàn yín pé kí wọ́n tàn jáde kọ́mọ bọ̀ wá sí ìta Balógun Fúlàní. Ọmọ yẹn wá jáde wá sí ìta Balógun Fúlàní ní ìjẹta ní nǹkan bí around 5:30 ìrọ̀lẹ́. Ọmọ yẹn jáde pẹ̀lú ẹni tó tà tó pè lórí fóònù pé kọ́mọ bọ̀ wá òun fẹ́ rí níta Balógun tọmọ yẹn ti jáde. Kódà ìfù kan sọ pé bá mi ṣe ṣùkẹ́dẹ̀ o torí ọ̀dọ̀ títí tèmi ló ti kúrò ní ìjẹta yẹn ó kúrò ọ̀dọ̀ mi níjẹta ó dẹ̀ gbowó àjọ ó ní kí fún ní láti inú àjọ láti 350,000 naira ni mo kó fún un. So mo wá kó yẹ fún Adélé ẹ wá pè é pé kó wá ọmọ yẹn wá dé ìta Balógun ẹ wá àrẹ́sì ọmọ ẹ jẹ́ káwọn òbí rẹ̀ ká mọ anything ẹ àrẹ́sì ẹ gbé lọ ẹ àrẹ́sì ọmọ yẹn tẹ́tẹ́ gbé lọ ọmọ yẹn dé police station ó dẹ̀ jẹ́ kí n pe àwọn tó ní mí ó láti pe ìyá wa dé police station ó rí ọmọ rẹ̀ ó wá sọ fún yín pé 350,000 ń bẹ lápò rẹ̀ ẹ yọ 200,000 tẹ́ ní ọ̀rẹ́ rẹ̀ tó jẹ lọ́wọ́ àrẹ́sì ẹ yọ 200,000 yìí kí ẹ jẹ́ kí mo mú ọmọ mi lọlé ẹni kò sí tó jọ bẹ́ẹ̀ ẹni kò sí kankan tó jọ bẹ́ẹ̀ wípé ẹni tó àrẹ́sì ò sí lára tó bá dé wọ́n yanjú rẹ̀ ṣọ́yẹ yìí kò sí bí ìyá yìí ò ṣe sọ̀rọ̀ tó lẹ́ni tó jẹ́ mọ́mì wa kò sí bí ó ṣe sọ̀rọ̀ tó ẹ gbà láyè láti jẹ́ kí ọmọ rẹ̀ kó tẹ̀lé lọ sí ilé ẹ ló di ọ̀la tẹ́ni tó àrẹ́sì ẹ̀ bá dé. Ṣé ẹ bá mi dí ọmọ Nàìjíríà ọlọ́pàá headquarter nílọrin ẹ ti ṣe é fi eléyìí sí àṣemọ́ àléyàn o ṣùgbọ́n alọ́lọ́run wàláhì làásì ẹni bá ti ní Ọlọ́run gbogbo lónìí gbogbo ọmọ yóò kí rọ́kẹ̀ fọ́ kò sí tó kan wọ́n ní ọlọ́pàá Gabriel wọ́n ní Dáúdù ọ̀gá ọlọ́pàá máa gbọ́ Dáúdù máa gbọ́ ẹ mọ̀ gbọ́ báyìí ẹ wá di aago 10 alẹ́ mi ò gbọ́ tọ́lọ́pàá tí mo ń pè é pé kí wọ́n wá béèrè ọmọ rẹ̀ láago 10 alẹ́ ẹ wá pẹ̀ títí láago 10 láago 2 òru wípé káwọn bò wá káwá béèrè ọmọ wa ẹ dákun ṣe mọ rí bẹ́ẹ̀ ọmọ Nàìjíríà gbà mí ṣe mọ rí bẹ́ẹ̀ ó wá di láàárọ̀ ọjọ́ kejì ẹ wá ní káwọn bọ̀ wá o ẹ̀yin ti gbé ọmọ lọ sí mọ́ṣúárì ọmọ ti kú ẹ bá mi gbọ́ wò ẹ wá lẹ́mẹ̀ẹ́mí aṣọ ọ̀run ránẹ̀ tó jẹ́ pé ó máa ń rọ̀ ni ẹ lóhun ni ó fi pokùnso fúnra rẹ̀ nínú sẹ́ẹ̀lì ẹ̀jẹ̀ yọ nímọ̀ ẹ̀jẹ̀ ń yọ lórí ṣé ó pokùnso nìyí ọmọ Nàìjíríà gbà mí ọmọ Nàìjíríà bá wa dá sọ́rọ̀ yìí àwọn ọlọ́pàá fi ọwọ́ ọlá gbà wá lójú wọ́n fi ọwọ́ ọlá fi gbà wá lójú ẹgbà wá ẹgbẹ́ wọn ọmọ Nàìjíríà bá wa dá sọ́rọ̀ yìí gbogbo jọ́nálìsì bá wa dá sọ́rọ̀ yìí gbogbo mídíà pátá bá wa dá sọ́rọ̀ yìí Abdulrahman Abdulrasaq gómìnà Abdulrahman Abdulrasaq Inspector General ọba wa ìlú Ìlọrin ẹ dákun torí tó lẹ́ẹ̀ bá wa dá sọ́rọ̀ yìí ẹ bá wa dá sọ́rọ̀ yìí ọmọ yìí kò kí rókè kí fún ẹ bó jẹ́ kí yà yìí jẹ wá gbé ẹ bó jẹ́ kí yà yìí jẹ wá gbé torí tó lẹ́ẹ̀ ṣàánú wa ẹ ṣàánú ẹ bó jẹ́ wọ́n tí mo ṣe lẹ́nu kọ̀tàrẹ́ ẹ ṣàánú wa ẹ sì dánú wò wọ ọmọ Nàìjíríà eléyìí ọ̀bọ̀rọ̀ náà wàláhì tàláhì mọ́bìláhì lẹ̀ sí láìláìláwà gbogbo tó bá gbà pátá wàláhì òun láfù gómìnà Abdulrahman Abdulrasaq kò ní bàjẹ́ lórí yìí o àwọn kí ọlọ́pàá yìí ó fẹ́ bàtẹ́ náà yìí jẹ́ o kò ní bàjẹ́ lórí yẹn bá wa dá sí ọ̀rọ̀ yìí torí tọ́lọ́ màá sálà ọmọ Nàìjíríà bá mi dá sí. Ẹ káàárọ̀ gbogbo ọmọ Nàìjíríà orúkọ tèmi ni Honorable Jimoh Ismail Ọládìméjì tí mo jẹ́ ẹ̀gbọ́n tó jí àbúkọ́dí Fàdásà tó létí tá a rí nínú ọ̀rọ̀ yìí ó ní pé àwọn ọlọ́pàá headquarter tí wọ́n wá gbé àbíkọ́dí Ọlátúnjí tí wọ́n wá pa they are starting themselves like a hire killer because àmọ́ tó kan SIP lórí ọ̀rọ̀ pé èèyàn jẹ gbèsè instead CID
SIP àmọ̀kan tó kàn wọ́n lérí ọ̀rọ̀ pé èèyàn jẹ gbèsè and at the same time ọmọ wa ti wà lọ́wọ́ wọn nísìn ó ti kọjá 24 hours wọn ò release ọmọ fún wa wọn ò dẹ̀ sọ nǹkan tí àwọn fipá àti pàtó nǹkan tí wọ́n ṣe wọn ò sọ fún wa so ẹ dákun gbogbo ọmọ Nàìjíríà bàtà ìrànlọ́wọ́ tẹ́ bá lè ṣe fún wa lérí ọ̀rọ̀ eléyìí tí wọ́n ṣe yìí a fẹ́ kí wọ́n jẹ́ gbé ọlọ́pàá ẹ̀kọ́tà àwọn ni wọ́n pa ọmọ tó sì wá mú yìí wọ́n wá arrest ẹ̀ tí ò ní warranty kankan nínú ẹni tó wá arrest ẹ̀ according to bá a ṣe gbọ́ wọ́n ní àbúrò tèmi Ọlátúnjí tó jẹ lówó àbúrò rẹ̀ ni ẹni tó wá arrest gẹ́gẹ́ bí ọlọ́pàá ẹ̀gbọ́n tàbúrò lọ́lọ́pàá àti ẹni tí àbúrò mi jẹ lówó so ìta padà gbọ́ nígbà tẹ́ mú yàn ní 5:30 ní on 20 lọ́jọ́ Friday tó sì di 7 tẹ̀sán kó ti kú tó ẹ mú yàn láàyè ẹ wá fẹ́ rìtọ́nù ẹ̀ lókù àmọ́ tí ó fa ogbélé yàrá gbogbo ọmọ Nàìjíríà àwọn ọlọ́pàá ẹ̀kọ́ta àwọn náà pa Jimoh Abdulkadir Ọlátúnjí nílọrin níbí ní Kwara nílọrin àwọn ni wọ́n pa so ẹ dákun gbogbo rẹ̀ lọ́wọ́ lè ṣe fún wa ọmọ Nàìjíríà a need assistance yìí.